Sunday Igboho juwọ́ káre sí ààrẹ Tinubu àti àwọn ẹ̀ka ààbò fún iṣẹ́ takuntakun wọn lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Báyọ̀ Ọ̀nànúgà gbéná wojú Àtíkù fún bí ó ṣe dákẹ́ tí ó sì fi ìkíni ránṣẹ́ látìgbà tí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gba òmìnira pẹ̀lú gbogbo àríwísí ṣáájú ìtúsílẹ̀ náà. Lẹ́yìn ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́, Sultan Sokoto fi ayọ̀ rẹ̀ hàn. Ó wá pè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Borno. Ìtúsílẹ̀ àwọn ọmọ ilé-ìwé ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ọjọ́ 45 ti fi àìkojú òṣùwọ̀n ìjọba ààrẹ Tinubu hàn. Francis Nwapa ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Kò yẹ kí ọmọ Nàìjíríà kankan máa ní ìrírí ìjínigbé, pàápàá jùlọ nílé ẹ̀kọ́. Peter Obi ní ìtúsílẹ̀ àwọn ọmọ ilé-ìwé ìpínlẹ̀ Ọ̀yọ́ tú àṣírí àìsí ààbò lórílẹ̀‐èdè yìí. Àtíkù sọ̀kò ọ̀rọ̀ padà sí iléeṣẹ́ ààrẹ pẹ̀lú bí ó ṣe ní kẹ́nu má gbófo ní ọ̀rọ̀ tí wọ́n sọ pé òun ò fẹ́ fi èsì sí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ fi hàn pé àwọn ọmọ ogun wa kójú òṣùwọ̀n tí wọ́n bá rí àtìlẹ́yìn tó tó. Gbénga Ọláwépọ̀ Azeem ló sọ̀rọ̀ nígbà tó ń kí àwọn akẹ́kọ̀ọ́ náà. Rẹ̀mí Tinubu sọ̀rọ̀ ṣègbè àkàrà, àgbàdo sísun àti kúlíkúlí títà. Ó ké sí Davido àti àwọn ọ̀dọ́ lẹ́ka àmúlùdùn láti máa ṣèrànwọ́ fún àwọn aláìní. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Sunday Igboho juwọ́ káre sí ààrẹ Tinubu àti àwọn ẹ̀ka ààbò fún iṣẹ́ takuntakun wọn lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ajàfitafita fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá, Olóyè Sunday Adéyẹmọ, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho, ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn iléeṣẹ́ ààbò fún bí wọ́n ṣe dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní Oríire, ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú àtẹ̀jáde kan tí ọ́fíìsì ìròyìn rẹ̀ fi síta ní Ìbàdàn ní ọjọ́ Àbámẹ́ta Sátidé, Ìgbòho sọ pé bí ìjọba bá ti faramọ́ ohun tí àwọn ajínigbé béèrè pẹ̀lú ìbéèrè pé kí wọ́n tú àwọn afurasí apànìyàn kan sílẹ̀, ó lè ti fún àwọn ẹgbẹ́ ọ̀daràn náà ní agbára sí i, kí ó sì tún mú kí wọ́n ní owó láti máa bá iṣẹ́ ìwà ipá wọn lọ. Ó sọ èyí nígbà tó ń fèsì sí ìròyìn ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà ní ọjọ́ Ẹtì Friday lẹ́yìn ọjọ́ 66 tí wọ́n fi wà ní ìgbèkùn. Gẹ́gẹ́ bí Punch Online ṣe ròyìn, àwọn olùfaragbá náà ni wọ́n dóòlà nínú iṣẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn iléeṣẹ́ ààbò. Nínú iṣẹ́ náà, wọ́n mú àwọn afurasí ajínigbé 8, wọ́n sì pa díẹ̀ míì lára wọn. Ìjọba àpapọ̀ tún sọ pé kò sí ìfọ̀rọ̀wérọ̀ tàbí ìtúsílẹ̀ ẹlẹ́wọ̀n kankan kí wọ́n tó gba àwọn olùfaragbá náà sílẹ̀. Nígbà tó ń gbóríyìn fún ìgbésẹ̀ náà, Sunday Igboho sọ pé àwọn iléeṣẹ́ ààbò lo ọgbọ́n, ìmọ̀ àmì ìkọ̀kọ̀ àti ìlànà tó dára láti rí dájú pé wọ́n gba àwọn olùfaragbá náà láì farapa. Ó ní, mo fẹ́ yin ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àwọn ọmọ ogun, ọlọ́pàá, àjọ DSS àti gbogbo àwọn iléeṣẹ́ ààbò mìíràn fún ìsapá wọn tó mú kí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ náà tún rí òmìnira wọn gbà. Ìṣẹ̀lẹ̀ yìí kì í ṣe pé ó mú ìtùnú àti ayọ̀ bá àwọn ẹbí wọn nìkan, ó tún jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ní ìrètí tuntun pé ìjọba àpapọ̀ ní ìfẹ́ gidi láti dojúkọ ìwà ọ̀daràn àti láti dáàbò bo àwọn aráàlú. Ó tún gbóríyìn fún mínísítà fún ọ̀rọ̀ ààbò, olùdámọ̀ràn ààrẹ lórí ààbò orílẹ̀-èdè, ọ̀gá àgbà ọlọ́pàá, àwọn ọmọ ogun àti àwọn olórí iléeṣẹ́ ààbò míì fún ìfọwọ́sowọ́pọ̀ wọn nínú iṣẹ́ ìdóòlà náà. Gẹ́gẹ́ bí ó ti sọ, ìjọba àpapọ̀ ti fi hàn pé wọ́n ti pinnu láti lé gbogbo àwọn ẹgbẹ́ ọ̀daràn tó ń ṣiṣẹ́ ní agbègbè Òkè Ògùn àti àwọn apá mìíràn káàkiri orílẹ̀-èdè yìí. Ó fi kún pé látìgbà tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ náà gbé, ààrẹ Tinubu kò dáwọ́ ìsapá dúró láti rí i pé wọ́n gba òmìnira wọn padà. Mo fẹ́ sọ ní kedere pé ìfẹ́ àti ìpinnu ìjọba láti tú àwọn ẹgbẹ́ ọ̀daràn ká ní Òkè Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà kò yẹ kí ẹnikẹ́ni ṣiyèméjì lé lórí. Ìfọwọ́sowọ́pọ̀ tó wà láàrin ìjọba àpapọ̀ àti àwọn ẹgbẹ́ ààbò àdúgbò yóò máa tẹ̀síwájú nítorí a ti pinnu láti lo gbogbo ọ̀nà tó bófin mu láti dáàbò bo àwọn àgbẹ̀ àti àwọn olùgbé agbègbè ìgbèríko ní gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà. Sunday Igboho fi ẹ̀dùn ọkàn rẹ̀ ránṣẹ́ sí ẹbí olùkọ́ Michael Oyedokun tí ó pàdánù ẹ̀mí rẹ̀ lákòókò ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà àti sí gbogbo àwọn ẹbí mìíràn tí ìṣẹ̀lẹ̀ náà kàn. Báyọ̀ Ọ̀nànúgà gbéná wojú Àtíkù
fún bí ó ṣe dákẹ́ tí ó sì fi ìkíni ránṣẹ́ látìgbà tí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gba òmìnira pẹ̀lú gbogbo àríwísí ṣáájú ìtúsílẹ̀ náà. Báyọ̀ Ọ̀nànúgà, olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Tinubu lórí ìròyìn àti ìlànà, ti bu ẹnu àtẹ́ lu olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) Atiku Abubakar pé kò tí ì sọ̀rọ̀ kankan nípa ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní agbègbè Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀nànúgà sọ pé lẹ́yìn tó fẹ́ẹ̀ tó wákàtí 18 tí àwọn tí wọ́n jí gbé náà ti gba òmìnira wọn, Àtíkù kò tí ì fi ìdùnnú hàn tàbí kí ó kí ìjọba àpapọ̀, àwọn iléeṣẹ́ ààbò àti àwọn ẹni tí ìṣẹ̀lẹ̀ náà kàn. Nínú àtẹ̀jáde kan lójú òpó Twitter rẹ̀ ní ọjọ́ Sátidé, Ọ̀nànúgà rántí pé Àtíkù ti máa ń bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà ní gbogbo àkókò tí wọ́n fi wà lọ́wọ́ àwọn ajínigbé. Ó ní Àtíkù ti lo ọ̀rọ̀ ìjínigbé náà gẹ́gẹ́ bí ọ̀nà ìpolongo ìṣèlú ní ọ̀pọ̀ ìgbà láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ọjọ́ 66 sẹ́yìn. Ọ̀nànúgà tún sọ pé ìdákẹ́jẹ́ Àtíkù jẹ́ ohun tó ń fa ìbéèrè níwọ̀n bí ó ti jẹ́ pé ó ti máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ní gbogbo ìgbà tẹ́lẹ̀. Ó ní àbí ó tún dúró de ìròyìn búburú míì kí ó lè tún pe ìjọba Tinubu níjà. Síbẹ̀, Ọ̀nànúgà tún gbóríyìn fún olùdíje ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC) Peter Obi fún bí ó ṣe fèsì sí ìtúsílẹ̀ àwọn tí wọ́n jí gbé náà. Ó sọ pé Peter Obi pe àwọn ọmọ Nàìjíríà láti dúpẹ́ fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà bó tilẹ̀ jẹ́ pé kò gbóríyìn fún ààrẹ Tinubu ní tààràtà. Lẹ́yìn ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́, Sultan Sokoto fi ayọ̀ rẹ̀ hàn. Ó wá pè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Borno. Sultan Sokoto, Alhaji Muhammad Sa'ad Abubakar, ti fi ayọ̀ rẹ̀ hàn lórí bí wọ́n ṣe gba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ là. Ó wá rọ ìjọba àpapọ̀ àti àwọn iléeṣẹ́ ààbò pé kí wọ́n túbọ̀ mú ìsapá wọn pọ̀ sí i láti gba àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jí gbé ní ìpínlẹ̀ Borno là. Sultan náà sọ èyí nínú àtẹ̀jáde kan tí ẹgbẹ́ tó ń bójútó ìròyìn rẹ̀ fi léde ní ọjọ́ Ẹtì Friday. Ó dúpẹ́ pé wọ́n dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní Ọ̀yọ́ láìséwu lẹ́yìn ọjọ́ 66 tí wọ́n fi wà ní ìgbèkùn. Ó sì gbóríyìn fún ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn iléeṣẹ́ ààbò àti àmì ìkọ̀kọ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ wọn nínú iṣẹ́ ìdóòlà náà. Gẹ́gẹ́ bí Sultan ṣe sọ, àṣeyọrí iṣẹ́ náà yẹ kí ó jẹ́ àmì ìrètí tuntun nínú ìjà Nàìjíríà lòdì sí àìlera ààbò. Ó tún fi hàn pé ó ṣe pàtàkì kí ìjọba, àwọn iléeṣẹ́ ààbò àti àwọn aráàlú máa tẹ̀síwájú nínú ìfọwọ́sowọ́pọ̀. Ó bẹ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Borno àti gbogbo àwọn iléeṣẹ́ ààbò tó yẹ pé kí wọ́n fi ìfaradà àti ìsapá tó jọra wọn hàn láti rí dájú pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n jí gbé ní Borno náà tún gba òmìnira wọn. Ó ní gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ṣe pàtàkì, ó sì yẹ kí a dáàbò bò wọ́n. Sultan náà tún rọ gbogbo ọmọ Nàìjíríà pé kí wọ́n kọ gbogbo ìwà ọ̀daràn sílẹ̀ bí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn, ìdigunjalè àti jíjí ènìyàn gbé. Ó tẹnumọ́ pé kò sí ẹ̀sìn kankan tó fọwọ́ sí ìwà ipá tàbí iṣẹ́ ọ̀daràn. Ó tún gba àwọn olórí ẹ̀sìn àti gbogbo aráàlú níyànjú pé kí wọ́n ṣiṣẹ́ pọ̀ láti ṣàfihàn àwọn ọ̀daràn tó wà láàrin àwọn àdúgbò wọn níwọ̀n bí ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ènìyàn ṣe pàtàkì fún mímú àlàáfíà àti ààbò tó péye padà bọ̀ sí orílẹ̀-èdè. Sultan náà gbàdúrà pé kí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n dóòlà ní Ọ̀yọ́ rí ìmúláradá pátápátá. Ó sì rọ àwọn iléeṣẹ́ ààbò pé kí wọ́n má ṣe rẹ̀wẹ̀sì títí gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n sì wà ní ọwọ́ àwọn ajínigbé yóò fi gba òmìnira wọn padà. Ìtúsílẹ̀ àwọn ọmọ ilé-ìwé ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ọjọ́ 65 ti fi àìkójú òṣùwọ̀n ìjọba ààrẹ Tinubu hàn. Francis Nwapa ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Francis Nwapa ti ṣàpèjúwe ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé láti àwọn ilé ẹ̀kọ́ mẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ọjọ́ 65 tí wọ́n fi wà ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó mú ìtura bá ọkàn àwọn ènìyàn, ṣùgbọ́n tó tún fi hàn pé ìṣòro àìsí ààbò ní Nàìjíríà ti burú gan. Nígbà tó ń fèsì sí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà, Nwapa fi ìdùnnú hàn sí ìtúsílẹ̀ wọn, ṣùgbọ́n ó sọ pé bí àwọn ọmọ náà ṣe pẹ́ ní ìgbèkùn fi ìkùnà ńlá
nínú ìṣàkóso hàn àti pé àwọn aláṣẹ ní gbogbo ìpele kò ṣàmúlò ojúṣe òfin tí orílẹ̀-èdè fi lé wọn lọ́wọ́ láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú. Ẹ ó rántí pé wọ́n jí àwọn olùfaragbá náà gbé láti Community High School, LA Primary School Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Baptist Northern Primary School Yawota ní ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́. Nwapa sọ pé mo fi ayọ̀ kí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé láti àwọn ilé ẹ̀kọ́ wọ̀nyí lẹ́yìn ọjọ́ 65 tí wọ́n fi la ìrírí tó le koko nínú igbó kọjá. Ìpadàdé wọn ti mú ìtura ńlá bá àwọn ẹbí wọn, àwọn ẹlẹgbẹ́ wọn, àwọn ọmọ kíláàsì wọn àti gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti ń retí ọjọ́ yìí. Síbẹ̀ ó rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba àpapọ̀ pé kí wọ́n pèsè ìtọ́jú ìlera, oúnjẹ tó péye àti ìtọ́jú ọpọlọ fún àwọn olùfaragbá náà kí wọ́n lè bọ́ lọ́wọ́ ìfarapa ọpọlọ àti ara tí wọ́n ní lákòókò ìgbèkùn wọn. Gẹ́gẹ́ bí ó ti sọ, àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà di olùfaragbá àìsí ààbò láì dẹ́ṣẹ̀ kankan bí kò ṣe pé wọ́n lọ sí ilé ẹ̀kọ́. Ó ní nígbà tá à ń yọ̀ fún òmìnira wọn, a gbọ́dọ̀ rántí pé àwọn ọmọ wọ̀nyí kò dá ẹ̀ṣẹ̀ kankan, wọ́n kàn lọ sí ilé ẹ̀kọ́ láti kọ́ ẹ̀kọ́, àwọn olùkọ́ wọn náà sì lọ láti kọ́ àwọn ìran tó ń bọ̀. Síbẹ̀ wọ́n di olùfaragbá nítorí àwọn ìkùnà ààbò tó burú jùlọ nínú ìtàn orílẹ̀-èdè wa. Wọ́n sì fi ọjọ́ 65 gbé lábẹ́ ipò tí kò bójúmu nínú igbó. Nwapa tún bu ọlá fún àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú olùkọ́ kan tí wọ́n sọ pé wọ́n yìnbọn sí nígbà tó ń gbìyànjú láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìṣirò Michael Oyedokun tí wọ́n sọ pé àwọn ajínigbé gé orí rẹ̀ nígbà tó wà nígbèkùn. Ó ní irú ẹbọ tí wọ́n rú yìí jẹ́ ìrántí ìbànújẹ́ iye ipa tí àìsí ààbò ti kó lórílẹ̀-èdè wa. Kò yẹ kí ọmọ Nàìjíríà tàbí ẹnikẹ́ni lágbàáyé ní ìrírí ìjìyà bẹ́ẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ẹ̀rí ìkùnà ńlá nínú ìṣàkóso àti ojúṣe ìjọba. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà tún rọ àwọn aláṣẹ pé kí wọ́n má ṣe gbàgbé àwọn olùfaragbá ìṣẹ̀lẹ̀ ìjínigbé míì káàkiri orílẹ̀-èdè, pàápàá jùlọ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Borno ní ọjọ́ kan náà tí ìṣẹ̀lẹ̀ Ọ̀yọ́ ṣẹlẹ̀ tí wọ́n sì wà ní ọwọ́ àwọn ajínigbé. Ó ní bí a ṣe ń yọ̀ fún ìtúsílẹ̀ àwọn olùfaragbá Ọ̀yọ́, a kò gbọ́dọ̀ gbàgbé àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní Borno tí wọ́n sì wà ní ìgbèkùn. Àwọn ẹbí wọn náà yẹ fún ìtura, ìfọkànsìn àti ìsapá irú èyí tó mú kí wọ́n gba àwọn olùfaragbá Ọ̀yọ́ sílẹ̀. Gbogbo agbára gbọ́dọ̀ dojúkọ ìgbàlà wọn. Nwapa tún rọ ìjọba pé kí wọ́n ṣiṣẹ́ tayọ ọ̀rọ̀ ìdánilójú lásán lọ, kí wọ́n sì gbé àwọn ìgbésẹ̀ ààbò tó dá lórí ìmọ̀ ìpamọ́ kalẹ̀ láti dáàbò bo àwọn ilé ẹ̀kọ́ àti àwọn àdúgbò káàkiri Nàìjíríà. Ó tún béèrè pé kí wọ́n mú àwọn apànìyàn, àwọn ajínigbé àti gbogbo àwọn tó ń ṣàtìlẹ́yìn tàbí tó ń ṣe ìrànlọ́wọ́ fún wọn lọ sí ilé ẹjọ́ láìka ipò tàbí agbára wọn sí. Ó sọ pé ìjọba gbọ́dọ̀ ṣiṣẹ́ tayọ ọ̀rọ̀ lásán lọ. Wọ́n gbọ́dọ̀ dáàbò bo àwọn ilé ẹ̀kọ́ wa, àwọn àdúgbò wa, kí wọ́n sì lo àwọn ọ̀nà tó dá lórí ìmọ̀ ìpamọ́ láti fòpin sí àìsí ààbò ní Nàìjíríà. Gbogbo ẹni tó ní ọwọ́ nínú àwọn ìwà búburú wọ̀nyí gbọ́dọ̀ dojúkọ òfin. Ó tún kọ̀rọ̀ ojú sí àwọn ìlànà tí ń tú àwọn ọ̀daràn tó ronúpìwàdà sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwà ipá tí wọ́n ti hù. Ó ní mo tún ń pè fún fífòpin sí àwọn ìlànà tó ń tú àwọn ọ̀daràn sílẹ̀ láì kọ́kọ́ fìyà jẹ wọ́n gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Ìdájọ́ òdodo fún àwọn olùfaragbá àti ààbò àwọn aráàlú gbọ́dọ̀ jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ. Nwapa rọ gbogbo ọmọ Nàìjíríà pé kí wọ́n fi ọ̀rọ̀ ẹ̀yà, ẹ̀sìn àti òṣèlú sílẹ̀, kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ láti béèrè fún ààbò tó dára àti ìṣàkóso tó ní ojúṣe. Ó ní ààbò, ọlá àti ọjọ́ ọ̀la àwọn ọmọ wa àti orílẹ̀-èdè wa lórí bí gbogbo wa ṣe máa fọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí àwọn aláṣẹ dáhùn sí ojúṣe wọn, kí a sì rí dájú pé gbogbo àwọn ọmọ ní Nàìjíríà lè lọ sí ilé ẹ̀kọ́ láìsí ìbẹ̀rù kankan. Kò yẹ kí ọmọ Nàìjíríà kankan máa ní ìrírí ìjínigbé, pàápàá jùlọ ní ilé ẹ̀kọ́. Peter Obi ní ìtúsílẹ̀ àwọn ọmọ ilé ìwé ìpínlẹ̀ Ọ̀yọ́ tú àṣírí àìsí ààbò lórílẹ̀-èdè yìí. Olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi ti fi ìdùnnú hàn sí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sì ṣàpèjúwe ìyípadà wọn láìséwu gẹ́gẹ́ bí ohun tí ó yẹ kí a máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Síbẹ̀
Òbí kìlọ̀ pé bí wọ́n ṣe máa ń jí àwọn akẹ́kọ̀ọ́ gbé léraléra ní orílẹ̀-èdè Nàìjíríà fi hàn pé ìṣòro àìsí ààbò ń burú sí i. Nínú àtẹ̀jáde kan tí ó fi fèsì sí ìtúsílẹ̀ àwọn olùfaragbá náà lẹ́yìn ọjọ́ 65 tí wọ́n fi wà ní ìgbèkùn, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra náà sọ pé inú òun dùn gan pé wọ́n gba àwọn ọmọ náà là. Ó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó kópa nínú ìsapá náà, pàápàá àwọn òṣìṣẹ́ ààbò. Ó sọ pé ìpadà àwọn ọmọ náà ní àlàáfíà jẹ́ ohun tí ó yẹ kí a máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Inú mi dùn gan pé mo gbọ́ pé wọ́n gba àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n jí gbé náà láìsí ewu. Mo dúpẹ́ tọkàntọkàn lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ takuntakun láti mú kí wọ́n gba òmìnira wọn, pàápàá àwọn òṣìṣẹ́ ààbò àti gbogbo àwọn tó ṣiṣẹ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Síbẹ̀, ó ṣàkíyèsí pé ayọ̀ yìí kò yẹ kí ó mú kí àwọn ènìyàn gbàgbé ìṣòro àìsí ààbò tó ń jẹ́ kí àwọn ilé ẹ̀kọ́ àti àwùjọ máa dojúkọ ìkọlù àwọn ajínigbé. Ó ní bí a ṣe ń yọ̀ fún ìròyìn rere yìí, a gbọ́dọ̀ rántí pé kò yẹ kí ọmọ kankan ní láti farada irú ìrírí ìbànújẹ́ bẹ́ẹ̀. Òbí sọ pé bí wọ́n ṣe tún máa ń jí àwọn akẹ́kọ̀ọ́ gbé léraléra fi hàn pé ó ṣe pàtàkì gan kí ìjọba tún ètò ààbò orílẹ̀-èdè ṣe kí ó sì mú ojúṣe rẹ̀ ṣe láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú. Ó sọ pé ìṣẹ̀lẹ̀ jíjí àwọn akẹ́kọ̀ọ́ gbé léraléra fi hàn pé ó ṣe pàtàkì gan láti mú ètò ààbò wa lágbára sí i kí a sì dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú gẹ́gẹ́ bí ojúṣe àkọ́kọ́ fún ìjọba. Ó tún tẹnumọ́ pé gbogbo ọmọ Nàìjíríà yẹ kí wọ́n lè lọ sí ilé ẹ̀kọ́ láìsí ìbẹ̀rù ìkọlù tàbí ìjínigbé. Ó ní àwọn ọmọ wa yẹ kí wọ́n kọ́ ẹ̀kọ́ níbi tí ó ní ààbò, kì í ṣe ààyè tó kún fún ìbẹ̀rù. A gbọ́dọ̀ máa ṣiṣẹ́ pọ̀ láti kọ́ Nàìjíríà kan tí gbogbo ọmọ yóò lè lọ sí ilé ẹ̀kọ́ láìsí ewu ìwà ipá tàbí ìjínigbé. Òbí kí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n dóòlà, àwọn ẹbí wọn, àwọn ilé ẹ̀kọ́ wọn àti gbogbo ọmọ Nàìjíríà lórí ohun tí ó pè ní ìṣẹ̀lẹ̀ tó mú ìrètí àti ayọ̀ bá ọkàn. Àtíkù sọ̀kò ọ̀rọ̀ padà sí iléeṣẹ́ ààrẹ pẹ̀lú bí ó ṣe ní kẹ́nu má gbófo ní ọ̀rọ̀ tí wọ́n sọ pé òun ò fèsì sí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar ti fèsì tako ẹ̀sùn tí ààrẹ ilẹ̀ Nàìjíríà fi kàn pé kò sọ ọ̀rọ̀ kankan lẹ́yìn tí wọ́n dóòlà àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sọ pé ẹ̀sùn náà jẹ́ dídorí òtítọ́ kodò tí ẹ̀rí tó wà níta sì lè fi hàn pé irọ́ ni. Nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ àgbà pàtàkì rẹ̀ lórí ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwùjọ Frank Suhaibu fi síta ní ọjọ́ àbámẹ́ta Sátidé, Àtíkù sọ pé ọ̀rọ̀ méjì péré ló lè ṣàlàyé ìhùwàsí ààrẹ. Ó ní ó ṣeé ṣe kí àwọn tó ń bójútó ẹ̀ka ìròyìn fún ààrẹ ya ọ̀lẹ láti ṣe àyẹ̀wò àwọn àtẹ̀jáde tó wà níta kí wọ́n tó bẹ̀rẹ̀ sí bu ẹnu àtẹ́ lu àwọn alátakò, tàbí pé wọ́n mọ ohun tó wà nínú àlàyé náà dáadáa ṣùgbọ́n wọ́n yàn láti fojú fò ó nítorí pé ó fi àwọn àìlera ìjọba hàn. Àtíkù sọ pé ó yà mí lẹ́nu pé ìjọba tó ní gbogbo ohun èlò ìbánisọ̀rọ̀ lè fi ẹ̀sùn kan ènìyàn pé ó dákẹ́ láì ṣe ìwádìí tó pé àti èyí tó yẹ. Ó ṣeé ṣe kí wọ́n má ka àlàyé wa rárá tàbí pé wọ́n mọ ohun tó wà nínú rẹ̀ ṣùgbọ́n wọ́n pinnu láti fojú fò ó. Ọ̀rọ̀ yìí wá lẹ́yìn tí olùrànlọ́wọ́ ààrẹ lórí ìròyìn àti ìlànà Báyọ̀ Ọ̀nànúgà sọ pé ó ti pé wákàtí 18 lẹ́yìn tí wọ́n gba àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà là ṣùgbọ́n tí Àtíkù kò sọ ohunkóhun nípa rẹ̀. Ọ̀nànúgà tún bu ẹnu àtẹ́ lu Àtíkù pé ó máa ń ṣàtakò sí ìjọba ní gbogbo ìgbà tí ó bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà, nígbà tó sì yìn Peter Obi fún bí ó ṣe dáhùn sí ìtúsílẹ̀ àwọn tí wọ́n jí gbé náà. Ṣùgbọ́n Àtíkù sọ pé òun ti fi àtẹ̀jáde síta ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta Sátidé pẹ̀lú àkọlé pé orílẹ̀-èdè tó wà ní ojú ogun nílò olórí ogun, kì í ṣe olórí ìpolongo. Nínú àlàyé náà, ó ní òun kí àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà, òun sì yin àwọn agbófinró tó kópa nínú iṣẹ́ náà. Ó ní àpẹẹrẹ àwọn apá pàtàkì nínú àlàyé náà ni wọ́n tún fi hàn láti fi ṣèlérí pé ẹ̀sùn tí ààrẹ fi kàn kì í ṣe òtítọ́. Àtíkù sọ pé òun gbóríyìn fún ìgboyà, àìsàárẹ̀ àti ìfaradà àwọn agbófinró, ṣùgbọ́n ohun tí òun kò ṣe ni láti gbóríyìn fún olórí orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó yẹ kí ó máa darí orílẹ̀-èdè ni dípò kí ó dojúkọ àwọn ẹgbẹ́ alátakò. Ó tún sọ pé ìpolongo kò lè pa àwọn ìbéèrè
tóun fi gbé kalẹ̀ rẹ́. Gẹ́gẹ́ bí ó ti sọ, ọ̀pọ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà mìíràn sì wà ní ọwọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Borno àti àwọn ibòmíràn. Ó rọ ààrẹ pé kí wọ́n fi agbára púpọ̀ sórí bí wọ́n ṣe máa kojú àìsí ààbò orílẹ̀-èdè dípò kí wọ́n máa dá wàhálà òṣèlú sílẹ̀ lórí àwọn ọ̀rọ̀ tí àwọn alátakò bá sọ. Ó ní ìjọba tó ní ìgboyà nínú iṣẹ́ rẹ̀ kì í dáka ẹ̀sùn pé ẹnìkan dákẹ́ nígbà tí ẹ̀rí fi hàn pé ó ti sọ̀rọ̀. Dípò bẹ́ẹ̀, ó yẹ kí wọ́n fi òtítọ́ àti iṣẹ́ hàn. Ó fi kún pé àwọn ọmọ Nàìjíríà nílò ìjọba tí yóò dojúkọ bí wọ́n ṣe gba gbogbo àwọn tó wà ní ọwọ́ àwọn ajínigbé sílẹ̀. Ó tún sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé ìgbàlà àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà jẹ́ ohun ayọ̀, kò yẹ kí ìjọba máa yọ̀ lórí rẹ̀ jù nígbà tí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ṣì wà ní ọwọ́ àwọn ajínigbé. Ó rọ ìjọba àpapọ̀ pé kí wọ́n máa tẹ̀síwájú nínú lílo gbogbo ọ̀nà tó yẹ láti kojú àwọn ìwà ipá àwọn ajínigbé àti àwọn jàǹdùkú títí di ìgbà tí gbogbo àwọn tí wọ́n jí gbé yóò fi gba òmìnira wọn padà. Ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ fi hàn pé àwọn ọmọ ogun wa kójú òṣùwọ̀n tí wọ́n bá rí àtìlẹ́yìn tó tó. Gbénga Ọláwépọ̀ Azeem ló sọ̀rọ̀ nígbà tó ń kí àwọn akẹ́kọ̀ọ́ náà. Olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Accord Party fún ìdìbò ọdún 2027 Gbénga Ọláwépọ̀ Azeem ti gbóríyìn fún àwọn iléeṣẹ́ ààbò Nàìjíríà fún bí wọ́n ṣe gba àwọn tí wọ́n jí gbé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí wọ́n lò tó lé ní 50 ọjọ́ ní ọwọ́ àwọn ajínigbé. Ó sọ pé iṣẹ́ náà fi hàn pé ó ṣeé ṣe láti ṣẹ́gun àwọn ẹgbẹ́ ọ̀daràn bí ìjọba bá ń ṣe àtìlẹ́yìn tó péye fún àwọn agbófinró. Nínú àtẹ̀jáde kan tí ó fi síta ní ọjọ́ Àbámẹ́ta Sátidé, Azeem ṣàpèjúwe ìtúsílẹ̀ náà gẹ́gẹ́ bí àṣeyọrí ńlá nínú ìjà lòdì sí àìlera ààbò. Ó sọ pé ìṣòro ààbò tó ń dojúkọ orílẹ̀-èdè kì í ṣe nítorí pé àwọn ọmọ ogun kò lágbára tàbí kójú òṣùwọ̀n tó, bí kò ṣe nítorí àìní ìtọ́sọ́nà àti àtìlẹ́yìn ìjọba tó dájú. Ó ní a kò síyèméjì rí nípa agbára àwọn ọmọ ogun Nàìjíríà láti dáàbò bo orílẹ̀-èdè. Ohun tí ó sábà máa ń ṣòro ni àìsí àtìlẹ́yìn tó tó. Ó sọ pé àṣeyọrí tí wọ́n rí ní Oríire yẹ kí ó jẹ́ àpẹẹrẹ fún bí a ṣe lè gbé ìgbésẹ̀ tó lágbára sí gbogbo àwọn ajínigbé, àwọn adigunjalè àti àwọn ẹgbẹ́ ọ̀daràn mìíràn káàkiri orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí ó ti sọ, ìfaradà àti ìsapá tó mú kí wọ́n gba àwọn olùfaragbá ní Oríire là ló yẹ kí wọ́n lò ní gbogbo àwọn agbègbè tí àwọn ọmọ Nàìjíríà ti ń kojú ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn mìíràn. Ó ní ìpinnu àti ìgbésẹ̀ tí ó mú kí àwọn olùfaragbá Oríire gba òmìnira wọn ló yẹ kí á lò ní gbogbo àwọn agbègbè tí àwọn ọmọ Nàìjíríà ti wà ní ìgbèkùn bíi àwọn apá kan ní ìpínlẹ̀ Kwara, Sokoto, Zamfara, Katsina, Benue, Nasarawa, Plateau àti Kebbi. Kò yẹ kí ẹbí kankan máa jìyà nígbà tí ìjọba ní agbára láti gbé ìgbésẹ̀. Azeem, ẹni tí ó tún jẹ́ alákòóso àjọ Movement for Democratic Renewal, rọ ìjọba àpapọ̀ pé kí wọ́n fún àwọn iléeṣẹ́ ààbò ní àtìlẹ́yìn tó lágbára kí wọ́n lè máa tẹ̀síwájú nínú ìjà lòdì sí àìlera ààbò. Ó tún bẹ àwọn olórí iléeṣẹ́ ààbò pé kí wọ́n gbé irú ìgbésẹ̀ ìdóòlà náà ní gbogbo àwọn agbègbè tí ìṣòro náà ti ń ṣẹlẹ̀ títí gbogbo àwọn tí wọ́n jí gbé yóò fi gba òmìnira wọn tí wọ́n ó sì tú àwọn ẹgbẹ́ ọ̀daràn ká. Ó fi kún pé ju gbogbo rẹ̀ lọ, ó yẹ kí á gbé ìjà náà lọ kojú gbogbo àwọn apànìyàn tó ti gba àwọn apá kan ní orílẹ̀-èdè wa nípasẹ̀ ìlànà ìṣọ̀kan pẹ̀lú ète láti fòpin sí ogun apànìyàn tó ń ba ilẹ̀ wa jẹ́. Azeem tún tọ́ka sí bí àwọn ọmọ ogun Nàìjíríà ṣe ṣiṣẹ́ dáadáa nínú àwọn iṣẹ́ àlàáfíà àgbáyé, pàápàá jùlọ lábẹ́ àjọ Economic Community of West African States Monitoring Group ECOMOG ní Liberia àti Sierra Leone. Ó sọ pé èyí jẹ́rìí pé àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ìmọ̀ iṣẹ́ àti agbára tó pé bí wọ́n bá rí àtìlẹ́yìn tó péye. Ó wá kí àwọn ọmọ ogun Nàìjíríà, ọlọ́pàá Nàìjíríà àti àjọ DSS fún ìgboyà àti ìfaradà wọn nínú iṣẹ́ ìdóòlà náà. Ó tún kí àwọn tí wọ́n dóòlà àti àwọn ẹbí wọn. Ó sì gbàdúrà pé kí Ọlọ́run fún wọn ní ìmúláradá kíkún ní ara, ní ọkàn àti ní ẹ̀mí lẹ́yìn ìrírí líle tí wọ́n kojú ní ọ̀pọ̀ ọjọ́ sẹ́yìn. Ó ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ ìdóòlà tuntun yìí ṣẹlẹ̀ ní àkókò tí ọ̀pọ̀ ènìyàn fi ìbànújẹ́ hàn lórí bí ìṣẹ̀lẹ̀ jíjí ènìyàn gbé àti ìkọlù àwọn jàǹdùkú ṣe ń pọ̀ sí ní oríṣiríṣi apá ilẹ̀ Nàìjíríà, pàápàá ní àríwá ìwọ̀ oòrùn, àríwá àárín àti díẹ̀ lára àwọn agbègbè gúúsù ìwọ̀ oòrùn níbi tí àwọn ọ̀daràn ti ń kọlù àwọn arìnrìn-àjò, àwọn àgbẹ̀, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùgbé ìgbèríko láti gba owó ìtúsílẹ̀. Rẹ̀mí Tinubu sọ̀rọ̀ ṣègbè àkàrà
àgbàdo sísun àti kúlíkúlí títà. Ó ké sí Davido àti àwọn ọ̀dọ́ lẹ́ka àmúlùdùn láti máa ṣèrànwọ́ fún àwọn aláìní. Aya ààrẹ Nàìjíríà Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ti dáhùn sí ọ̀rọ̀ rẹ̀ tó di gbajúgbajà lórí ayélujára nípa ríró àwọn obìnrin lágbára nípasẹ̀ àwọn iṣẹ́ òwò kéékèèké. Ó sọ èyí ní ọjọ́ àbámẹ́ta Sátidé lákòókò ìfilọ́lẹ̀ ètò National Community Food Bank Program ní ìlú Lọ́kọ́jà, ìpínlẹ̀ Kogi. Ní oṣù kẹfà, ìyàwó ààrẹ ti sọ pé ìjọba lè fún àwọn obìnrin ní owó ìrànlọ́wọ́ kí wọ́n fi bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ bíi títa àkàrà, àgbàdo sísun àti kúlíkúlí. Ọ̀rọ̀ náà fa àríyànjiyàn láàrin ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà. Lára àwọn tó bu ẹnu àtẹ́ lù ní ẹgbẹ́ Yorùbá, ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ ilẹ̀ Yorùbá, tí wọ́n sọ pé ọ̀rọ̀ náà kù díẹ̀ káàtó sí ìṣòro tí àwọn obìnrin Nàìjíríà ń kojú jù. Nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ náà ní ọjọ́ àbámẹ́ta Sátidé, Olúrẹ̀mí Tinubu dúró lórí ètò Renewed Hope Initiative rẹ̀ tó ń dojúkọ ríró àwọn obìnrin lágbára ní ìpele ìpìlẹ̀. Ó tún ké sí àwọn ọ̀dọ́ tó wà lágbo àmúlùdùn ní Nàìjíríà pé kí wọ́n dá àjọ ìrànlọ́wọ́ sílẹ̀ láti máa ran àwọn aláìní lọ́wọ́. Ó ní, mo fẹ́ bẹ àwọn ọ̀dọ́ wa lágbo àmúlùdùn. Mo ti sọ èyí tẹ́lẹ̀, mo sì tún fẹ́ lo akọrin olórin olókìkí tó máa ń ṣe iṣẹ́ ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ Burna Boy, Àṣàkẹ́, Davido àti àwọn míì bẹ́ẹ̀. À ń retí pé kẹ́ ẹ ní àjọ ìrànlọ́wọ́ tàbí ètò kan tí ẹ fi ran àwọn aláìní lọ́wọ́ pẹ̀lú owó yín. Ó sọ pé kò sí ohun tó burú nínú lílo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ olówó ńlá, ṣùgbọ́n ó yẹ kí àwọn olórin náà máa fi díẹ̀ nínú ohun tí wọ́n ní ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn míì. Ó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rere dára, Maybach dára, Rolls Royce náà dára, ṣùgbọ́n lábẹ́ gbogbo èyí ẹ tún lè ran àwọn aláìní lọ́wọ́. Olúrẹ̀mí Tinubu tún dárúkọ àwọn tó ń ta ata, ewédú, ilá, ẹ̀gúsí, àkàrà àti kúlíkúlí gẹ́gẹ́ bí àwọn tó yẹ kó jẹ àǹfààní nínú ètò ìrónilágbára rẹ̀. Ó sọ pé àwọn oníṣòwò kéékèèké wọ̀nyí yẹ fún títìlẹ́yìn. Ó ní ẹrù tó wà lórí ìjọba pọ̀ gan-an. Ẹ lè ṣèrànwọ́ fún àwọn tó ń ta ata, ewébẹ̀, ilá, ẹ̀gúsí àti àkàrà. Àkàrà dùn gan, mo lè jẹ́rìí sí. Aya rẹ̀ náà tún sọ ìtàn ọ̀dọ́ kan tó parí ilé ẹ̀kọ́ gíga ní Àbújá tí kò rí iṣẹ́ tó sì bẹ̀rẹ̀ sí ta àkàrà. Ó ní, mo ka ìròyìn nípa ọ̀dọ́ kan tó parí ilé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n tí kò rí iṣẹ́. Ó sọ pé ó sì bẹ̀rẹ̀ sí ta àkàrà nítorí pé kò rí iṣẹ́. Ó wà ní Àbújá. A bá a sọ̀rọ̀, mi ò ṣe àfihàn orúkọ mi. A pèsè ìrànlọ́wọ́ àti ohun èlò míì fún. Ní báyìí, ó ti ní àwọn òṣìṣẹ́ 12 tó ń ṣiṣẹ́ fún. Ó sì ń ṣe dáadáa. Ẹ ó rántí pé ọ̀rọ̀ tí Olúrẹ̀mí Tinubu sọ ní oṣù kẹfà nípa títa àkàrà ti fa ọ̀pọ̀ àríyànjiyàn. Lákòókò ayẹyẹ oúnjẹ alẹ́ pẹ̀lú Presidential Press Corps ní Àbújá, Ààrẹ Bọ́lá Tinubu fi eré pè ní ìyá alákàrà. Aya ààrẹ náà tún pín owó ìrànlọ́wọ́ tó tó 50 ẹgbẹ̀rún fún àwọn oníṣòwò kéékèèké tó tó 2,000 lákòókò àbẹ̀wò rẹ̀ sí ìpínlẹ̀ Jigawa ní oṣù kẹfà. Ó sì tẹnumọ́ pé àríwísí àwọn ènìyàn kò ní dá ètò náà dúró. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùmarè, yóò sì dára fún yín.